ìyẹn lè lánàá tí ò ní lónìí, ìyẹn lè léni tí ò ní lọ́la. Tó o bá léni tí Ọlọ́run ò bá sí lára òní rẹ, tó bá dọ̀la wọn á wá ẹtì lórí fídíò ní síbẹ̀ mọ́. Afa òwí kan mọ́. Abájọ Ọláìdé Ṣéhù, tọ́pìkì tẹ́ bí mílẹ̀rẹ̀ náà mo ti fi ń ṣe wá sí yín o. Torí ara yín náà ni tọ́pìkì yẹn ti jáde. Ẹ bí mílẹ̀rẹ̀ pé ta làáfà, ẹ̀yin gan làáfà. Àwọn àfà ni wọ́n máa ń tì tí wọn kì í ṣubú. Ó di dandan kan ti àfà, àfà gangan wọn ó tì. Ẹ ti ń lò ti pẹ́, ó ń bí àwọn ọ̀tá nù sẹ́yìn nìkan ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا فأهلا وسهلا أيام بدا كبدر الدجى للورى وتدا محمد رضوان يا شيخنا أدوم لقد صرت نور الهدى هويت المكارم يا ذا العلا تقمصت علما بنور الهدى تعاليت بالعلم ثم الهجاء تجليت بين الورى فرقدا فأهلا لمن كفه قد أوت مقام العلا بالدعاء والندى يحييك ربي وآل سما كذا الأولياء وكل المدى تديه القلوب التي قد قست بوعظ فصرت به مرشدا حباك هلا والورى كوثر بجاي رسول النبي الهدى owó ayé oníbi tó ti mọ onílù ọlá ayé oníbi tó ti mọ lámúnigun àfìsàmì mọ̀lẹ́ṣà lálùkùrí àánú fi ń gbé wọn owó ayé oníbi tó ti mọ ọlá ayé oníbi tó ti mọ lálákàmí àfìsàmì mọ̀lẹ́ṣà lálùkùrí àánú fi ń gbé wọn. Bàbá rìnrìn ká sọ pa rìnrìn àjànàkú kọjá mórí ń fìrí bàbá alákànbí kọjá báyẹn sírù àmúnigun kọjá báyẹn ẹ wò wọn ẹ tún wá wá ọmọ bàbá rìnrìn ká sọ pa rìnrìn àjànàkú kọjá mórí ń fìrí bàbá alákànbí kọjá báyẹn ẹ wò wọn ẹ tún wá wá ọmọ àjànàkú òǹrè kọjá lọ ọmọ àgbẹ̀ wà ń fi irú ẹ ṣeré ọmọ àjànàkú òǹrè kọjá lọ ọmọ àgbẹ̀ wà ń fi irú ẹ ṣeré bàbá tó bí ò jẹ́ dán ru ẹ láṣà bàbá tó bí ò jẹ́ dán ru ẹ láṣà ẹ má fàmú ní kò fi wẹ́ nìkẹ́ni kò jọra wọn bàbá ju bàbá lọ àwa lọ́mọ bàbá lámúnigun àwa lọ́mọ bàbá lámúnigun. gígùn ẹ̀mí ẹ̀sìn làwọn bẹ̀lú wa falájàgbé àtàwa tí wọ́n kọ́ falájàgbé àtàwa tí wọ́n kọ́ pẹ̀lú gbogbo ìjọ látòkè délẹ̀ kíre wọlé kíbi yóò wọ́gbó lọ kíre wọlé wọ́gbó lọ kíre wọlé kíbi yóò wọ́gbó. àdídì ìṣàdá. A'udhu billahi minash shaitani rajim. Anakumullah. Ìgbà tí wọn ò pè wá lólórin. Naam. Nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fún mi. Ẹ dákun ẹ jẹ́ adákẹ́ fọlọ́run àtànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Allah. 15 minutes ni wọ́n fún mi. Nínú 15 minutes mi Ajana sì ti lò ṣẹ́jú méje ń bẹ̀. Abukakumur rahman. Ẹ wá bá ń fi méjì kún mẹ́jọ yòókù ẹ jẹ́ ń lo mẹ́wàá. Anakumullah. Lórí mo ti dúró yìí wọ́n tún retí mi ní Ṣàgámù báyìí. Mo kí Ọlọ́run
Allahu akbar. kò sí olórí ibú láàyè yìí gbogbo wa lólóríire. gbogbo ẹni bá mọ̀ yìí pé inú Ramadan tá wà yìí ọlọ́run fi bí àbùkátà wọn kó bá mi pariwo ọlọ́run kó lókè dáadáa pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar. ẹja wípé ẹlẹ́kan sí pé Allahu akbar. Allahu akbar. ẹja wípé ẹlẹ́kan sí pé Allahu akbar. Allahu akbar. Inna dina Muhammadin. mo fi kíkí ọlọ́run kí aláyé lọ́run. Wa kitabahu akwa mukila. aṣáájú ẹ̀dá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. alekun kí alekun gẹ̀ ọlọ́mba mubaru anabi wa Muhammad. Àmín. ọlọ́run kó wọlé anabi. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n jẹ́ àdá ọlọ́run àtànábì mọ̀ àwọn èèyàn kan ni wọ́n júwe ọlọ́run àtànábì fún wa. Sallallahu alayhi wa sallam. bọ́lọ́run ṣe kí ànábì tó bá ànábì ṣe jẹ́ òjíṣẹ́ ọlọ́run tó bá ànábì ṣe jẹ́ ààyò ọlọ́run tó Alayhi wa sallam. gbogbo ṣẹ́tà ànábì jẹ́ bàbá kò délẹ̀ Yorùbá débi pé yóò dé Kòròdú débi pé yóò dé Ádámọ̀ débi pé yóò dé Ẹ̀pẹ́ yóò dá Gègé àbí yóò dé Bàdágìrì ká tó máa sọ Ìbàdàn Ìlọrin àtàwọn ìlú yòókù náà àwọn èèyàn kan ni wọ́n ń jẹ́ àbásádọ̀ ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. tí wọ́n wá polówó ànábì tí wọ́n wá polówó ọlọ́run tó ní ànábì Sallallahu alayhi wa sallam. láwọn àyè tá a dárúkọ yìí láàfi gbọ́dọ̀ fi ọ̀rọ̀ àwọn àfáà ṣeré àlékún kí ọlọ́run àlékún kí ọlọ́run ọlọ́run bá a ṣe fún gbogbo àwọn àfáà wa. Àmín. bàbá wa gbà lágbàjì Tagamadahu Allahu bi rahmatihi. bàbá wa gbà lámúnigun bàbá wa gbà láàárọ̀ bàbá wa tájùlẹ̀ adab tájùlẹ̀ mumin Rahmatullahi alayhim ajma'in. bàbá wa gbà Maulana Sheikh Adam Tagamadahu Allahu bi bàbá wa rahmatihi. Sheikh Kamaluddin al-Adabi. Rahmatullahi alayhim. mo fi gbogbo àwọn tí mo dárúkọ nù àwọn ẹni ọlọ́run mo fi kí àwọn tí mi ò dárúkọ nítorí àkókò ni Inshallah. tàfojúdi kọ́ Inshallah. ẹni tá a bá dárúkọ àfa rẹ̀ kó má bínú Abinu. gbogbo wọn náà lákì Allah. bisimilahi kulhu wàllá. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Amin. Amin. mo kí kalẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run salamun alaykum ya a'immata dinina. Salamun alaykum ya haimata dinina. biduni salami. Biduni salami la yajuzul kalamu. mo kí bàbá wa gbà farul alam Salamun alaykum ya haimata dinina. mo kí àwọn àfa wa gbà Sheikh Ahmad lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí àwọn àfa wa gbà lẹ́gbẹ̀ẹ́ wọn mo kí bàbá wa àrífọ́n mo kí àwọn bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn. Salamun alaykum Bami ya àgbà. haimata dinina. Sheikh wa Albayani Biduni salami la yajuzul kalamu. mo kí àfa wa gbà tá a jọ wí láwà ní bákan náà Allahu ayatahu. mo kí àwọn àfa wa gbà bàbá mi Àmọ̀bí Adamallahu hayatahu. mo kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn Allahu mo kí ayatahu. bàbá wa imam lọ́dọ̀ àwọn bàbá wa Ọláìdé nínú lọ́hùn mo wá kí bàbá wa lẹ́gbẹ̀ẹ́ àbá Ọláìdé Shehu ọlọ́run jẹ́ àárín pẹ́ mo kí àwọn àfa wa gbà mo kí gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ ẹ dákun mo kí ẹ̀yin bàbá mi mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀nkùlú tí ọlọ́run gbé ìgbàlé lọ́wọ́ ọlọ́run ní dàgbà rúmọ yín lọ́wọ́ Amin. gbogbo àdánwò tí ó kàn yín tí wọn ò fi ní lè pè yín sí àwùjọ báyìí mọ́ ọlọ́run ní jẹ́ ó bá yín Amin. mo kí bàbá wa tí wọ́n ń darí ètò látàárọ̀ ọlọ́run jẹ́ àárín pẹ́ Amin. kí àfa wa òdèrè arẹwà mo wá kí gbogbo àwa àlìyúsẹ́ra mo wá darí gbogbo kíkí mi látòkèdélẹ̀ sọ́dọ̀ àfa wa ìgbà bàbá wa ìgbà Ọláìdé Shehu Al-Yusra. Adamallahu hayatahu. àfa Lukumanu Wa ma infaza. mi ò lọ́bẹ̀ wọn Abukakum rahman. mo mú nǹkan mi wá láti ilé àfa tí ò bá mọ kí ó lajá náà sì máa ń darí ó tí mọ̀ bí wà máa ń fásà mo fẹ́ lò lónìí ó ti sú wà máa ń fásà gan pé sóhun nìkan ló ń wà láyé ni
bá mi sọ pé bàbá Ọláìdé ṣe walillahi sirrun fi ulaka fa innama. walillahi sirrun fi ulaka fa innama. bàbá Ọláìdé walillahi sirrun fi ulaka fa innama. walillahi sirrun في علاك فإنما كلام العدا ضرب من الهذيان. كلام العدا ضرب من الهذيان. bàbá Ọláìdé عدوك مذموم بكل لسان. عدوك مذموم بكل لسان. ولو كان من أعدائك القمران. ولو كان من أعدائك القمران. bàbá àgbà Ọláìdé Ṣehu lillahi sirrun fi ulaka. ọlọ́run ní ń bẹ lára yín látijọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ débi tí Olúwa tún bá yín dé lónìí, àìpadà lẹ́yìn yín ọlọ́run lójú ó máa ṣe báwọn. walillahi sirrun fi ulaka fa innama. bàbá Ọláìdé Ṣehu ẹ dákun ẹja sọ pé Ṣehu ẹ pọ̀ púpọ̀, kò wá sí ní tó fà tẹ́ fi pọ̀ báwọn, ọlọ́run tó pọ̀ ló tóbi lára yín. walillahi sirrun fi ulaka fa innama. ó wu àwọn ọ̀tá kí wọ́n ṣẹ́ǹkì yín, ọba tó tóbi lára yín ni ò gbà. kalamul ida doribun minal azarani. ó wu àwọn ọ̀tá kí wọ́n gba championship lọ́wọ́ yín, ọlọ́run ọba yín ni ò gbà fún wọn. ó wí kan mọ́. walillahi sirrun fi ulaka fa innama kalamul ida doribun minal azarani. ọ̀rọ̀ tí ò dáa ni kéèyàn máa rò wípé tóun bá lónìí ó di dandan kóun lọ́la. ìyẹn lè lánàá tí ò ní lónìí, ìyẹn lè léni tí ò ní lọ́la. tó o bá léni tí ọlọ́run ò bá sí lára òní rẹ, tó bá dọ̀la wọn á wọ ẹtì lórí fídíò ní síbẹ̀ mọ́. afa òwí kan mọ́. Àbájọ Ọláìdé Ṣehu tọ́pìkì tẹ́ bí mílẹ̀rẹ̀ náà mo ti fi ń ṣe wá sí yín o, torí ara yín náà ni tọ́pìkì yẹn ti jáde. ẹ bí mílẹ̀rẹ̀ pé ta làáfà, ẹ̀yin gan làáfà. àwọn àfà ni wọ́n máa ń tì tí wọn kì í ṣubú. ó di dandan kan ti àfà, àfà gangan wọn ó tì í. ẹ ti ń lò ti pẹ́ ó ń bí àwọn ọ̀tá nù sẹ́yìn nìkan ni. èmi ti wá àyè yìí nísìnyí ó tó bí ọdún 6 sẹ́yìn báyìí tí mo wá sí Ramadan lecture yìí báyìí. kó tó wá kan pé pé wá sí wàásí ní Mòlídì yẹn ní ilé láti ṣe. àmọ́ tí mo dúró láàyè yìí fún Ramadan lecture báyìí ó pọ̀ bí ọdún 6 báyìí. a tún wá débì lónìí ó tún wá dàbí ìtànà, ó tún ju ìtànà lọ. kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? àwọn kan bẹ̀rẹ̀ wọn ò ló pọ́dún méjì, championship ti kúrò lọ́wọ́ wọn. walillahi sirrun fi ulaka fa innama. àṣírí ọlá bàbá Ọláìdé ni mo fẹ́ sọ fún ọ yìí. gbogbo ẹni bá fẹ́ lónìí tó fẹ́ lọ́la, ohun tó bá di ọ̀gá ni o mọ̀ jùlẹ̀. kí ni tó gbé àbọ̀ Ọláìdé ga? ọlọ́run ló gbé yín ga. ẹ rí wípé lánàá àwọn kílọ̀bù kan wà, iwájú ni wọ́n máa ń wà lánàá téèyàn bá máa ń wo bọ́ọ̀lù. àwọn kílọ̀bù kan wà, iwájú ni wọ́n máa ń wà. àmọ́ lónìí bá mi àrí fún wa, àgbákò kàn wọ́n kí Barca máa lọ Champions League kó tún máa lọ Europa. Barcelona tí máa ń wà níwájú tẹ́lẹ̀ wọn ò lọ Champions League, àgbákò tún ṣe wọ́n Europa nílẹ̀ ńlẹ̀ ń bí báyìí Barca ò tún lọ. àwọn tó tóbi lóko nu ayé wọn, wọ́n gbàgbé tó gbé wọn ga ni. walillahi sirrun bẹ́ẹ̀ni fi ulaka fa innama. likuli shay'in iza faraktahu iwadun. gbogbo nǹkan ló lè sọnù lọ́wọ́ èèyàn tó ní replacement. bẹ́ẹ̀ni tíyàwó rẹ bá kó lọ, ó lè fẹ́ yìí tó dáa jù bẹ́ẹ̀ lọ. bọ́kọ bá kó ẹ,
ọkọ pọ̀ láyé tó dájú èyí tó kọ̀ ọ́ lọ bọ́mọ bá kú lọ́wọ́ yẹn bá mi Ọlọ́run lè fún un léyìí tó dájú èyí tó kú lọ́wọ́ ẹ̀ lọ bí fóònù bá sọnù lọ́wọ́ èèyàn ó lè jẹ́ Android tẹ́lẹ̀ Ọlọ́run lè ra 14 Pro Max fún yàn àmọ́ wàlẹ́ ìsàlẹ̀ láàyè ń fara kíta mi ní ìwádìí nǹkan ẹyọ kan tó lè sọnù tí ò ní replacement òun ni Ọlọ́run gbogbo ẹni tọ́lọ́run bá ti sọnù nínú ayé ẹ̀ tó bá lónìí kò ní lọ́la bàbá àgbà Ọláìdé Ọlọ́run ni ò sọnù lára yín ẹbí mi lè rí pé ta làáfà sàhálà àádùsùyùkì ìkànnù àwọn àǹfà àgbà ló lọ bá àfà rẹ̀ níjọ́ kan ó ní yá Sayyidi ó ní ìwà àfà mi o àfà àgbà lòun náà àmú lọ bá àfà tó kóhun náà ń kéwù bí bàbá Ọláìdé ṣéwù ṣe já àfà àgbà àmọ́ táwọn náà tún láàfà àgbà bá mi àgbà rẹ̀ ṣe àfà àgbà ló lọ bá àfà àgbà tó kóhun gangan kéwù ó ní yá Sayyidi ó ní wà àfà mi o ó ní dúlà ní alásìmìláyìí àzọ́mì ẹni tán pè láàfà ni mo fẹ́ wí ó ní yá Sayyidi dúlà ní alásìmìláyìí àzọ́mì ó ní wà àfà mi o ó ní dúlà ní alásìmìláyìí àzọ́mì ó ní mo fẹ́ kó o fún mi lórúkọ Ọlọ́run tí í jẹ́ tẹ́mi náà lè máa sà tí mo lè máa pè ó ní mo fẹ́ kó o fún mi láṣìírí fàkọ́lẹ̀ làwù ṣẹ́ìkù afáàrẹ̀ wa ń dá a lóhùn bámi àlùbáyà ó ní máa ń zá tẹ̀ fún àlùbíyì ó ní tá a bá fún ọ ní isimu láìlẹ̀ azami tó ń wá yìí máa ń zá tẹ̀ fún àlùbíyì ó ní kí lọ́ọ́ fi ṣe ọmọ kí wọ́n ń dá afáàrẹ̀ lóhùn ó ní tọ́lá bá ń minallahi tabaraka wa ta'ala kọ̀dọ̀ àhàwáhì jí bibarakati li ismi ó ní mo fẹ́ kẹ́ ẹ fún mi kémi náà ó fi jẹ́ èèyàn láyé ó láwọn ẹgbẹ́ mi ń kéwú tán wọ́n ní lárí wọ́n ń jẹ́ èèyàn wọ́n ń wà nù ayé gbogbo nǹkan táwọn èèyàn wá ṣe láyé làwọn náà ń ṣe nídìí kéwú ó ní mo fẹ́ kẹ́ ẹ fẹ́mi náà láṣìírí tẹ́mi náà ó fi ní lárí tí ń fi jẹ́ èèyàn nídìí kéwú ẹ̀gbọ́n táfà rẹ̀ wí fún un táfà rẹ̀ wí fún yìí òun là á bá lára èèyàn tá a fi máa pè láàfà tá a bá ti bá lára èèyàn kódà kó kó Nàìjíríà kó tún lọ kéwú ní Cairo kó tún lọ Mọ̀dínà kó lọ Mọ́kà kó lọ Libya kó lọ Qatar kó lọ kéwòn dodo àwọn àyè tí mo wí tá a bá ti bá nǹkan tí mo fẹ́ wí lára rẹ̀ kì í ṣàfà. téèyàn ò bá wà lọ ìlú kankan tí ò kọjá alẹ́ Yorùbá dodo àwọn àgbàlagbà tá a bá yìí mọ̀ tá a jogún mọ̀ lọ́dọ̀ wọn dodo àwọn àgbàlagbà tá a jogún mọ̀ lọ́dọ̀ wọn bá mi ibo ni wọ́n lọ tọ́lọ́run fi ṣe wọ́n bó ti ṣe wọ́n yìí. àbálàgbàjì ò lọlẹ̀ lárúbáwá rí balamúnigun ò lọlẹ̀ lárúbáwá rí ṣé wàá dámọ̀ ò lọlẹ̀ lárúbáwá rí wọ́n ní ọdún tí mo lọ náà mo padà wọ́n ní mo dà ní ẹ̀gbẹ́ mo fẹ́ lọ lẹ̀ lárúbáwá mo fẹ́ lọ kéwòn tó kù mo ń bọ̀ ó ní wọ́n ní gbà mo débẹ̀ mo rí i pé kò sí kéwòn kankan mọ́ ọdún tí mo lọ náà mo padà wọ́n ní tó bá jẹ́ pé kéwòn yìí èyí tí wọ́n fi alif bá tá a sá kọ yìí wọ́n ní ọmọ lágbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá dákun kéwú mélòó wa ni àwọn àgbàlagbà tá à ń wí yìí ń ké tí wọ́n fi di àfa àdúgbò ayé àwọn yẹn wá kó kéwú jọ ó wá pọ̀ bí wèrè láyé lónìí àwọn tàná tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá rọ̀ tí wọ́n ṣe rọ̀ tí wọ́n polówó kéwú fún gbogbo ayé tí gbogbo àfi jó lóríire àwọn ilẹ̀ wa ń kọ̀ndẹ́mù wípé wọ́n iṣẹ́ ní Ọlọ́run. bámi ń tàfà rẹ̀ wí fún ni ó ní inna ismallahi al-azami aw inna ismallahi al-azama fi mutanawalil jami'i ó pa fa wọlé yóò kó àṣírí bọ́ta ni gbàmí ń bẹ kò nídìí kí wọ́n kó àṣírí fún ọ kò nídìí kí wọ́n ṣe ọṣẹ fún ọ kò nídìí kí wọ́n ṣàdúrà fún gbàmí ọ̀rọ̀ ẹnu lásán lè tún ayé rẹ̀ ṣe nítorí pé ògbọ́rọ̀ ni òjì ó ti jẹyàn ọ̀rọ̀ ẹnu lásán lè tún ayé yàn ṣe ń gbà mí. afá rẹ̀ wí fún wípé inna ismallahi al-azami orúkọ Ọlọ́run tí ń jẹ́ tó ń wá káàkiri yìí ó ní fi mutanawalil jami'i ó ní gbogbo ẹni tọ́lọ́run dá lọ́lọ́run bùn kì í ṣe àwọn afá nìkan o gbogbo ẹni tọ́lọ́run dá lọ́lọ́run fún ni tí ó fi jẹ́ èèyàn láyé wọ́n ní walakinnal kaseera àmọ́ tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó ní lárí kí wọ́n jẹ́ èèyàn ni wípé la yusinuna isti'malahu wọn ò mọ tọ́lọ́run fún wọn lò wọn ò mọ lò gbogbo téèyàn ò bá sì ti mọ lò
bí ẹni tí ò ní náà ni. ó wá béèrè pé mọ ìyà ó ní kí nìkan náà àfàrẹ ó fún pé àsídìkù máa láàyè fi àkùwálíkà wà àmàlíkà wà náà wà yáàkà ìyà sí rúnmín àsìmá ìláyè ilẹ̀ àzọ́mì. ó ní àsídìkù máa là ó lè parọ́ fún gbogbo èèyàn àmọ́ ò gbọ́dọ̀ parọ́ fẹ́ nìkan ta lẹni náà Allah. ó lè máa tán gbogbo èèyàn ó gbọ́dọ̀ tán ẹnìkan ta lẹni náà Allah. àwọn èèyàn lè má mọ ibi tó ń lọ ẹnìkan ń bẹ tí kò gbọ́dọ̀ má mọ ibi tó ń lọ ó lè pákéjì ara ẹ kò sábúrú bí kéèyàn pákéjì ara ẹ fake life làdánwò gbogbo abá ti jókòó yìí nísìnyí olówó kéré láàrin wa o pákéjì lọ́pọ̀lọpọ̀ ń lò. mo nígbà tí mo wá sí wàásù Ìkòròdú àwa post ipa wà ń Kòròdú a lọ ṣe wàásù kí n tó délé o ti fún mi ń bíìlì 25,000 ó ní wọ́n lé ọmọ rẹ̀ ń skul nítorí pé gbọ́ pé mo lọ Kòròdú lọ ṣe wàásù èmi lọ bí ọmọ fún ni èló wọn fi kònà mí Kòròdú. lóò tí mo bá wọ fọ́ìlì tẹ́mi náà wé lọ́wọ́ àní tí mo wọ bàtà gidi sí i nítorí káwọn olówó tó jókòó ilé pọn wá lé ní torí téèyàn bá mọ kí ó nìkan tí wọn ò rí irun táwọn náà ní lára rẹ̀ wọ́n lè má ṣàpọ́nlé ẹ̀. ẹsẹ̀ pé owó kan wà nílẹ̀ báwọn kálukú pákéjì ara rẹ̀ ni fake life ni ò dá kéèyàn lò. bàbá gbàtà pàdé èèyàn ní òde ọ̀tọ̀ọ̀tọ̀ bíi mẹ́fà ó sì gbé mọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́fà wá òun nìkan Highlander òun nìkan Acura òun nìkan Benz òun nìkan Venza a sì wá délé àbá kankan nínú ọgbà rẹ̀. kí ló dé fake life ni ìyẹn kì í ṣe pákéjì mọ́. bàbá mi àjọ Ọláìdé Ṣéwù àsídìkù máa Allah òun ní bẹ pẹ̀lú yín tẹ́ ẹ fi ń bẹ́gbẹ́ pé lánàá tẹ́ ẹ fi ń bẹ́gbẹ́ pé lónìí ẹ sì tún máa bẹ́gbẹ́ pé lọ́la gbogbo ọ tí wọn náà bá fẹ́ jẹyàn bíi bàbá Ọláìdé níbi iṣẹ́ tí wọn náà bá ń ṣe má fi òdodo lẹ̀ pẹ̀lú Ọlọ́run má gbàgbé òdodo bàbá Ọláìdé òdodo ló gbé yín lékè irú tó ń ṣẹlẹ̀ lónìí ọ̀tá ò ti fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ lónìí báyìí ọ̀tọ̀ ní tọ́ta fẹ́ kó ṣẹlẹ̀ nírú òní Ọlọ́run ló change ẹ̀ yìí pé Ọláìdé ẹni tèmi ní torí pé ń sòdodo pẹ̀lú Ọlọ́run bámi àgbẹ̀ Ọláìdé Ṣéwù Ọlọ́run kó wọlé àfẹ́ tó ní sáà Nábì Muhammad gbogbo àdánwò tí ó ṣẹlẹ̀ tí wọ́n fi sọ pé ọwọ́ ọ̀tá ti tẹ bàbá wa Ọláìdé Ṣéwù Ọlọ́run ní jẹ́ ó kàn yín láéláé. Àmín. wá bá mi padà síbi náà sì tí mo ti lọ lẹ́ẹ̀kan ká fi ṣàdúrà sọ pé walillahi sirrun fi ulaka fa innama. walillahi sirrun fi ulaka fa innama. Bàbá Ọláìdé kalamu lihidaha ọ̀rọ̀ táwọn ọ̀tá bá ń sọ ẹ má wo bẹ̀ dọ́rìbùn minal azayani àròyé lọ́tà máa ń ṣe. kalamu lihida dọ́rìbùn minal azarani. Alawazala wa Mariaba. Alawazala wa Mariaba. Bàbá láránṣẹ́ wa Mariaba. Alawazala wa Mariaba. Ẹ máa wọlé. Alawazala wa Mariaba. Ọmọdé lé wọn kì í yín. Àwọn àgbààgbà ń ṣe máràbà. Wọ́n lẹ́ni àpọ́nlé la ló fà wá. Alawazala wa Mariaba. Wọ́n lẹ́ni ayé. àpọ́nlé la ló fà wá. Alawazala wa Mariaba. Àdìdì ṣàdálì Arabi, àlìyádábì Alimudabi. lájà tí bí ṣàjíràtì, wàlíhùdù wa ní àríjànàbí, àríbádàmí ṣàràṣìyẹ, wàṣàkísù ṣàrùlì múdàbí, wàlífàkù àǹfààlìdọ̀ ìkòlì, tẹmukaru fúlíkùlì àdàbí, wàyídù ní ìdàmẹ́síyàbí, fàkúlìlì máa bìlì àràbí, ìṣídà sálí àti yàtọ̀wù, rọ́jí rọ́jà olùwárí, anẹ́lí àdìbù amẹ́dù, ìsinmi lábí ibù ṣáàgìrì, uridu khaira fatiri, nígbà èrè kún fojì mọ̀kíyà, àtàjùlí àdá.
tajuli ada. Bàbá Buhari ṣàlékún ìkẹ́ tajuli ada bí tajuli mumi ní tajuli ada. Bàbá Buhari ṣàlékún ìkẹ́ wọn. Là ń bẹ̀ lọ fà kó foríjì wọn. Àkàndé Sàlámì kó foríjì wọn. Bàndélé àná kó foríjì wọn. Bàbá Láràárọ̀ kó foríjì wọn. Bàbá Yọ́lò kó foríjì wọn. Ṣéwù Ádámà kó foríjì wọn. Ṣéwù Kàmáàlì kó foríjì wọn. Gbogbo àwọn bàbá kọ́ lọ́hùn gbàgbọ́ wọn. Akíwọlé bàbá wa gbà àrẹ̀ṣe àfa gbà yanyan ọlọ́run jẹ́ pẹ́ fún wa. Wa khairu abi Yuqalu lahu. yuqalu lahu habuna. Bẹ́ẹ̀ni. Wa sharru habin yuqalu lahu abuhum. Gbogbo àfa náà kọ́ ló ṣe fi ṣe fáàrí. Wa khairu abi yuqalu lahu abuna. Bámi ó wu ẹlòmíì náà kó gbé àfa rẹ̀ bọ́ tàbá ipá fa mi ló dé yìí àmọ́ àfa rẹ̀ ò fi tìpò yẹn. Wa khairu abi Bẹ́ẹ̀ni. yuqalu lahu abuna. Ẹnìkan ló fẹ́ fi àfa rẹ̀ ṣèyàn rẹ̀ ńjọ́ gan ó fẹ́ fà àfa rẹ̀ gbowó lọ́wọ́ jálàbí. Ó wá gbé fọ́tò àfa rẹ̀ síwájú báyìí ó ní kí jálàbí wọlé kó wá tọrọ nǹkan tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bámi Àlùbáyá ní jálàbí bá kọjú sí àfa ó ní ṣéwù ìbọlẹ̀ tí mo lórí ibú àfa yìí rí. Ó ní kí ló dé ṣéwù mi nù. Ó ní ṣe rántí àfa àti mo ló ba tèmi jẹ́ ó gbà mí ní ọdún 5 sẹ́yìn tí mo ní mò ń wá. Ó lóhùn rèé. Wa khairu abi. Khairu abi nakulu lahu abana. Bàbá gbà rẹ̀ ṣe nítorí ẹ̀ka pọ́nlé ìfi tìyín ni wípé ẹ kú ọ̀ṣọ́ bá wa. Wa khairu abi nakulu lahu abana. Ẹ̀yin kan tún wá kú ọ̀ṣọ́ bára yín pẹ̀lú iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání tẹ́ dà mí pọ̀ mọ́. Nakulu lahu abana. Ẹ̀mí yóò kún fún wa bá mi. Wa sharru abi nakulu lahu abana. Ọlá masha Allahu la quwwata. Illa billah. Bàbá Ọláìdé Ṣéhù adúwúkà masimumu bí kulli lisani. Gbogbo ọ̀tá tẹ bá ní pátá yanyan masimumu ni ẹni tá yóò mọ̀ bú ni wọ́n jẹ. Bí kulli lisani. Gbogbo kòtò àdánwò tọ́ta bá gbẹ́lẹ̀ fún wa àwọn ni wọ́n kò sí. Amina. Kòtò ìbànújẹ́ tọ́ta bá gbẹ́lẹ̀ fún wa àwọn ni wọ́n kò sí. Amina. Ọlá fẹ́tọ́lọ́ ní sáà nàbì lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Ọlá àpọ́nlé alukurani. Amin. Gbogbo ànikájọ nàka sí bàbá Ọláìdé Ṣéhù pé gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Bàbá Ọláìdé gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Tọ́ta bá ń dá. Àti náà fìtínà tọ́ta bá ń dá. Tọ́ta bá ń dá. Kọ̀lọ́hún máa jẹ́ òjò lẹ́yìn lórí ọba dákun jẹ́ òjò lọ́ta lórí. Gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Àti náà fìtínà tọ́ta bá ń dá. kọ̀lọ́hún máa jẹ́ òjò. lẹ́yìn lórí ọba dákun jẹ́ òjò lọ́ta lórí. Ọláìdé gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Àti náà fìtínà tọ́ta bá ń kọ̀lọ́hún máa jẹ́ òjò lẹ́yìn lórí ọba dákun jẹ́ òjò lọ́ta lórí. Gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Ọláìdé Àti náà fìtínà tọ́ta bá ń dá. kọ́lọ́hún máa jẹ́ òjò lẹ́yìn lórí ọba dákun jẹ́ òjò lọ́ta lórí. Ànábì Muhammad tí a rán níṣẹ́ bàbá Fatimata tí a rán ọmọ Aminatu tí a rán níṣẹ́. ó ti gbé wàhálà kúrò lọ́rọ̀ yìí ó ti gbé Kùránì léyìn lọ́wọ́. Gbogbo náà àdánwò tọ́ta bá ń dá. Ọláìdé Àti náà fìtínà tọ́ta bá ń dá kọ́lọ́hún máa jẹ́ òjò. lẹ́yìn lórí ọba dákun jẹ́ òjò lọ́ta lórí. Ọ̀nà tẹ́ ẹ dábàá ń tọ̀ lójoojúmọ́ ọ̀nà tẹ́ ẹ dábàá ń tọ̀ lójoojúmọ́ tí yóò bá fi sílẹ̀ á di mímọ́ tí yóò bá fi sílẹ̀. Adimima. Bàbá wa Alágbàjì wọ́n dọlọ́lá Àkàndé Sálámì Wádọ̀lọ́lá. látara Kùránì láti rọwọ́ mú
ọ̀nà tẹ́ẹ̀dá bá ń tọ̀ lójoojúmọ́ tí ó bá fi sílẹ̀ àdìmí má tí ó bá fi sílẹ̀ àdìmí. ọ̀làyídé gbogbo náà àdánwò tọ́ta bá ń dá àti náà fìtínà tọ́ta bá ń dá. kọ́lọ́hún máa jẹ́ òjò lẹ́yìn lórí ọlọ́dà kò jẹ́ òjò lọ́tà lórí. àwọn táwọn wò yín fẹ̀fẹ̀ bí kí ẹ kú àwọn táwọn wò yín fẹ̀fẹ̀ bí kí ẹ kú kọ́lọ́hún dákun jẹ́ yè má wọn lọ́wọ́ bá dákun jẹ́ yè má wọn lọ. gbogbo náà àdánwò tọ́ta bá ń dá àti náà fìtínà tọ́ta bá ń dá kọ́lọ́hún máa bàbá wa dùn wọ́n. lẹ́yìn lórí ọlọ́dà. wọ́n ní bí yẹn bá fẹ́ rán yẹn ṣẹ́ farsila akiman àfi kéèyàn rán ọ̀jọ̀gbọ́n níṣẹ́ bàbá wa sírù amúnigun pẹ̀lú ògo tọ́lọ́hún láyọ̀ báyìí náà lẹ́dẹ̀ẹ́lù Ṣàgámù jẹ́mọ́ ẹ̀ ṣe ámínà fún wọn ọlọ́run wọlé àwọn ìkan nínú àwọn ìkan ọmọ ẹni ọlọ́run tí wọ́n wọlé bàbá wa àdúùmá ọlọ́run ní bá ti ń jẹ́ ọ̀pá súfì marhaban lọ́ka jìlá ìdè náà kó tó kí mi